oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Erimoseleké ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin ọmọ kóòtù òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ibi tí a bá fẹ́ gbin igi ọgbọ́n sí, gbogbo igi àbámọ̀ tó bá ń bẹ níbẹ̀ ó yẹ ká fàtúdànù. Ẹ̀yin èèyàn, a ní òmìnira nílẹ̀ Yorùbá yìí láìpẹ́ láì jìnnà. Ṣé pé gbogbo àní mo máa ń rán wa létí lórí yẹn. Ṣé wá rí táìtù tẹ́ rí pé mo fún fídíò yìí yẹn, ẹ má jẹ́ kó ṣẹ̀rùbà wá, pàápàá jùlọ àwọn átísítì, ẹ má jẹ́ ṣẹ̀rùbà yìí. Ẹ rí fọ́tò àwọn èèyàn tí mo lò, fọ́tò àwọn tó indikéètì profession tí mò ń sọ̀rọ̀ bá ni. Tí n bá lo picture àwọn èèyàn kan, that does not mean pé directly or indirectly àwọn yẹn ni mò ń sọ̀rọ̀ pa rẹ̀, but mò ń sọ̀rọ̀ táwọn yẹn represent. Mo ní àwa Yorùbá òṣèré orí ìtàgé pẹ̀lú ẹni tó ń ba ìṣe Yorùbá jẹ́. Bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ regret láti sọ. A wà nínú àwọn tó ń ba àṣà àti ìṣe ọmọ Yorùbá, a wà nínú àwọn tó ń dojú ẹ̀ bolẹ̀. Tó dẹ̀ táwọn èèyàn dẹ̀ ti ń kìlọ̀ fún wa ti pẹ́ lórí ẹ̀ tí a kì í ṣe nǹkan kan lé lórí. A kì í ṣe nǹkan kan lórí. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n súnmọ́ já wa sí nǹkan kan. Àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí ní àná àtijẹ́ta pé wọ́n dárúkọ mi nínú fídíò kan tó jẹ mọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ ní ilé Olóòlù. Ṣòkòtì kèmí kọ́ ni wọ́n ń dárúkọ. There are so many people tó ń bíà orúkọ yẹn. Mo mọ àwọn egungun tó ń bíà orúkọ yẹn rẹpẹtẹ. So kì í ṣe tèmi in particular ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Torí mi ìmọ̀gbà tí gbogbo nǹkan yẹn ti ẹ̀ wáyé, èmi náà rí bẹ́ẹ̀ ṣe ń rí lórí íńtánẹ́ẹ̀tì ni. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ, ṣé rí àwa ọmọ Yorùbá a ṣe dáadáa pẹ̀lú àṣà yẹn, a ṣe dáadáa fún àṣà yẹn, àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ máa ń listen sí wa. A kọ oríṣiríṣi story yánmọ́yánmọ́. Wọ́n máa sọ story pé ìgbà kan táwọn bàbá wa kan bá kú, táwọn kábíyèsí wa kan bá kú, èèyàn mẹ́wàá, èèyàn mẹ́sàn-án, èèyàn méje ni wọ́n ó ṣe pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà gbà mí, a dẹ̀ tún lórí láyà, a tún lè ṣerú nǹkan yẹn síta fún àwọn èèyàn láti wò. So gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà là ń gbà ń ba ìṣẹ̀ṣe jẹ́. Àdúró ti ìṣẹ̀ṣe dára. Ẹ dákun, àwọn Hollywood wà, Nollywood wà, Yorùbá wood wà. Ṣé rí àwọn ọmọ Haúsá? Àwọn náà ń ṣe tíátà náà. Ẹ gbàgbé lórí ọ̀rọ̀ pé ẹ̀sìn kọ́. Ó lè jẹ́ sí làwọn ń sá fún, ṣùgbọ́n ẹ̀sìn kọ́ lójú lọ́dọ̀ tèmi. Àṣà wọn yẹn ni wọ́n ń portray. Tẹ́ ẹ bá rí ọmọ Haúsá tí òun àti girlfriend ẹ̀ bá jọ ń sọ̀rọ̀, ẹ̀ ní rí kan dira wọn lọ́wọ́. Wọ́n jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn, wọ́n máa sọ̀rọ̀ ni. Tí wọ́n bá fẹ́ ṣe eléyìí tó jẹ mọ́ pé ókè o, a fẹ́ hùwà àgbèrè. Torí pé tá a bá fẹ́ bá alágbèrè wí, a gbọ́dọ̀ ṣe nǹkan kan tó jọ àgbèrè.
tá a bá fẹ́ bá olè wí a gbọ́dọ̀ ṣe nǹkan kan tó jẹ́ olè ẹnìkan náà ni ó act ìwà olè yẹn kò mí ń pè ní yẹn máa jalè. So tí ó bá di pé ọ̀rọ̀ kan lóyún fúnra wọn máa wáyé ẹ rí ọmọ Haúsá àti girlfriend ẹ̀ nínú story yẹn wọ́n á jọ wọlé sí hòtẹ́ẹ̀lì wọ́n á gba kọ́kọ́rọ́ ẹ dẹ̀ rí pé ẹnìkan nínú wọn á ṣílẹ̀kùn àwọn méjèèjì ó dẹ̀ wọlé ẹjọ́ bá ṣílẹ̀kùn ó lè ti padà lẹ́yìn. So obìnrin lè lọ sí obìnrin ló kọ́kọ́ wọlé á lọ sí last edge of the bed. Nígbà tí ọkùnrin bá máa wọlé á lè sí this end of the bed. Wọ́n á dẹ̀ wrap up lórí ẹ̀. Now tá a bá wá rí next scene tí a ti rí oyún nínú ọmọbìnrin yẹn ó yẹ ká mọ̀ pé àbáṣepọ̀ kan ṣe ń jọ́sí yẹn ló doyún yẹn. Ṣùgbọ́n àwa Yorùbá irọ́ ni o afẹ́ lè máa ti nǹkan tí ń bọ nínú òde wa bọ ẹnu obìnrin nítorí káwọn kan ó lè satisfy nítorí pé a fẹ́ satisfy ọjà àwọn èèyàn kan. Gbogbo àwọn èèyàn tá a dẹ̀ láà ń satisfy yìí ọmọ ìyá rẹ̀ gangan inú ẹ̀ ò lè dùn sí kó ṣerú nǹkan yẹn. Ọmọ tiẹ̀ tó bínú kò lè bẹ lọ́n kó ṣe nǹkan yẹn ṣùgbọ́n wù ẹ́ wò wèrè dùn wò lọ́jà ṣùgbọ́n kò ṣe bí lọ́mọ. Ẹni tí inú ẹ̀ bá ń dùn sí wèrè ó ń sọ fọ́lọ́run pé irú ẹ̀ ń wo òun nìyẹn Ọlọ́run dẹ̀ lè ṣe fún wọn. Now ẹ wàá ti torí pé káwọn kan ó lè wò ó bí táwọn Haúsá ṣe rí yẹn àwọn Haúsá ń wò náà wọ́n ń portray àṣà àti ìṣe wọn gẹ́gẹ́ bó ṣe yẹ ká portray ẹ̀. Ẹ wo oríṣiríṣi story táwa ń kọ́ gbogbo nǹkan tí wọ́n á mú mi lọ sí ọ̀dọ̀ Ọ̀ṣun tàbí Yemọja láti lọ tọrọ ọmọ fún mi kò mí pé ọwọ́ Yemọja náà ti tọrọ ọmọ. Yemọja wà bí ọ̀kan lára àwọn òjíṣẹ́ fún Elédùmarè. Ọ̀ṣun wà lára àwọn kan tí a nígbàgbọ́ pé wọ́n lè gbé ọ̀rọ̀ wa dọ́dọ̀ Elédùmarè. Ṣàngó wà lára wọn, Ògún wà lára wọn, Ọbàtálá wà lára wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tán bọ́ wá sátọ Ọlọ́bàtálá lọ tàbí wọ́n sátọ Ọlọ́ṣun lọ tí wọ́n wá bá wọn ṣe iṣẹ́ tí wọ́n fi ẹnu Ọbàtálá bẹ Ọlọ́run fún pé Ọlọ́run jọ̀ọ́ dákun Ọbàtálá bá wa bá Ọlọ́run sọ̀rọ̀ òun ló ṣe fún ẹni tó ń bí méjì lẹ́ẹ̀kan òun ló ṣe fún ẹni tó ń bí mẹ́ta lápapọ̀ àti rí ẹni tó bí mẹ́fà lẹ́yọ ẹnìkan kí lẹni yìí ṣe fún tí ò fún lọ́mọ kó bá wa fún ọmọ yìí náà lọ́mọ tó bá wá fún ẹni yìí náà lọ́mọ yóò wá dúpẹ́. Ó ti ṣẹbọ nìyẹn lọ́dọ̀ àwọn alákatakítí ẹ̀sìn. So ó ti sin nǹkan míì mọ́ Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n àwọn kan rán ànábì sọ́lọ́run àwọn kan rán Jésù sọ́lọ́run. So tẹ́mi bá ní Ṣàngó mo fẹ́ rán sọ́lọ́run kí ló kan gbèsè ayé bàbá ńlá bàbá anybody bẹ́ẹ̀ pé Ṣàngó ló wù mí láti rán. Ṣebí tó wẹ̀ mí nìyẹn nígbà tí mi ìfọ́ọ̀sì yẹ pé ọwọ́ bá mi ṣe ìwọ ṣe máa fọ́ọ̀sì mi láti wá ṣe tiẹ̀. Oríṣiríṣi nǹkan ni àwa òṣèré orí ìtàgé ń ṣe. Now ìgbà tá a bá ṣe omi ìtàn táwa náà rí i pé kò dáa á wà á máa bẹ̀bẹ̀ káàkiri gbogbo bí wọ́n ṣe ń ṣe orò á fojú ẹ̀ hàn ta. Orò dẹ̀ rèé wọ́n fi ń ṣe ìṣeélé ni pé ókè o a fẹ́ ṣe àwọn ètùtù báyìí o kẹ́nìkan kan má jáde kò sí tó burú ń bẹ̀ lálẹ́ a fẹ́ ṣètùtù gbogbo à ń ṣètùtù tó ń ṣe káàkiri ní Ìjẹ̀bú Èkó gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń ṣe tí wọ́n bá ṣe orò wọ́n ó kéde wọ́n sọ fáwọn èèyàn pé a fẹ́ sọ̀rọ̀ ìjọba yìí la fẹ́ sọ̀rọ̀ lálẹ́ láti nǹkan bí aago báyìí ẹnìkan kan ò gbọdọ̀ jáde o àwọn èèyàn dẹ̀ abide by it torí tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ni so àwa Yorùbá kan ti ń condemn ẹ̀
àwọn Yorùbá kan ti ń condemn ẹ̀. Then mọ́sọ̀ àwa náà tí àwa yìí kan náà ni láàkọ story tí ó jẹ́ wípé a gbà fún ìjọba láti control wa lórí ẹ̀. Gbogbo wa la mọ̀ pé a máa ń bẹ́ ajá fògùn ni. Tó bá fẹ́ bọ Ògún oríṣiríṣi nǹkan ló lè fi bọ́. Wọ́n ń fa ahọ́n bọ́ ìjàpá, wọ́n ń fi ẹlẹ́dẹ̀ bọ́, wọ́n ń fẹran bọ́, wọ́n ń fajá bọ́. Ẹ̀yin yìí lẹ fi àṣà àti yín wá gba ìṣe tiwa lọ́wọ́ wa tó jẹ́ pé tá a bá bẹ́ ajá sí Ògún nínú iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ ìta àríkọ́ọ̀dù ẹ̀ bá bàbá tiwa ṣe é ṣe ẹ̀ condemn ẹ̀ ní animal cruelty my food. Àwọn tí wọ́n sọ pé animal cruelty yìí àwọn náà ń pa ẹran o. Gbogbo ìgbà tí mo lọ ìlú òyìnbó mo máa ń jẹ ẹran ògúnfe, mo máa ń jẹ ti màálù o. Àwọn náà ń pa ni o because àwọn modernize bí wọ́n ṣe pa ẹ́ńjìnì ni wọ́n fi pa. So tiwa táwa ń ṣe yẹn òun ní ọ̀tọ̀ náà. Àwọn tí wọ́n máa lọ fi irin pa yẹn ó tọ̀nà tí wọ́n máa tàbí kọ́ fi alọ́ọ̀lọ́mọ nǹkan tó mo débi tí wọ́n ti ń pa yẹn tó jẹ́ pé ẹ́ńjìnì ló bá wọn slaughter yẹn. So àwọn yẹn ló ṣe dáadáa. Gbogbo báwa àwọn bàbá ti wá ṣe é ṣe tẹ́lẹ̀ káwọn eléyìí ó tó gbé tiwọn dé tiwa àwọn bàbá tiwa yẹn ò dá mọ́. Àwọn bàbá tiwa yẹn ò dá mọ́. Tá a bá wí tá ìwé tẹ̀wọ̀n yẹn bá ń sọ pé ẹ̀yin òṣèré orí ìtàgé pẹ̀lú ẹni tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ máa jiyàn. Mi ò kúkú yọra mi kò mẹ́. Ṣùgbọ́n mi ò ṣe yọra mi kò mẹ́ yẹn ẹnìkan gbogbo ẹni tó bá wo fíìmù mi rí ó tọ́ka abì kan ó tọ́ka fíìmù ẹyọ kan tí mo ṣe bóyá ká lọ gba bóyá tí wọ́n lọ tọ́jẹ́ pé ìdèwọ́ ìdènà tó bá ẹni yẹn tá a fi mú lọ lé babaláwo ló jẹ́ kí ó rí ìdẹ̀rùn tí mo wá gbé lọ ṣọ́ọ̀ṣì tí mo lọ fi ṣèdúpẹ́ kò sínú fíìmù tèmi. Ìwọ tó bá wà nù tiẹ̀ lọ ṣàtúnṣe má ṣe irú ẹ̀ mọ́. Nǹkan gidi kọ́ Ẹgbẹ̀jì sọmọ fún ọ òun yọ Ẹgbẹ̀jì tó ṣe ọmọ tó sàrẹ̀ mọ́ ṣé kò lè sapamọ́ ni. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti bàjẹ́ tó jẹ́ pé most of it n táwa ń contribute ó tó 60%. Nísìnyí n táwa ń ṣe tá a gbọ́jú wa bá a gbọ́dọ̀ lọ gbé lọ sí census board. Àwọn census board ń sìn àwọn ẹlẹ́sìn akatakítí ni wọ́n gbé síbẹ̀. Mùsùlùmí alákatakítí, kìrìsìtẹ́nì alákatakítí ní ti ẹ̀ rò pé wọ́n ti ẹ̀ àwọn alábàáláyé tiwa àwa ò tiẹ̀ ní representative mẹ́. Bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀yà ló yẹ kó ní representative mẹ́. Torí pé tẹ bá fẹ́ ṣe nǹkan tí ó kọlu ẹ̀yà tiwọn wọ́n complain pé no eléyìí tá a bá ṣe báyìí ẹ fi pa àṣà tiwa ẹ fi pa ẹ̀yà tiwa lára tàbí àṣà tiwa lára ni o. Kò sí yẹn mọ́. Ìjọba kan ń là ní wa lọ́wọ́ anyhow. Ìjọba ipa tíjọba kó pọ̀ ṣùgbọ́n ipa táwa náà kọ́ ò kéré lórí bí gbogbo ẹ̀ ṣe ń rí bó ṣe ń rí ẹ̀. Gbogbo nǹkan tí èṣù ò kì í ṣe á ló ń ṣe. Gbogbo nǹkan tí Ṣàngó ò kì í ṣe á ló ń ṣe. Gbogbo nǹkan tó ya ò kì í ṣe á ló ń ṣe. Gbogbo nǹkan tó Ọbàtálá yìí ṣe á ló ń ṣe. Àwa yìí náà ni tá a dẹ̀ mọ̀ pé gbogbo tá à ń ṣe yìí tá a bá ti ṣe síta òun náà ni àwọn bàbá wa ò rí òun làwọn ọmọ wa náà ò rí ni wọ́n sì nígbàgbọ́ nínú ẹ̀. Oníwọ̀n nígbàgbọ́ nínú ẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ wò tó fi dé orí aṣọ wíwọ̀. Àwọn ọmọ wa wọ aṣọ ìlàjì ọyàn lẹ́ẹ̀mọ̀ wò báyìí. Sóríire ni wọ́n ń kọ́ àwọn ọmọ wa yẹ àbí orí ibú. Àwọn tẹ́ẹ̀dẹ̀ lẹ́ ń fi attract yìí sáwọn lè lo ọmọ bíbí inú wọn bẹ́ẹ̀ sínú àwọn wọn máa dùn kọ́ mọ́ wọn máa kó gbogbo ọyàn lẹ̀ in the course of pé ó ń ṣe tíátà sínú wọn máa dùn. Ẹ wo irú aṣọ táwọn bàbá wa máa ń wọ̀ táwọn ìyá wa máa ń wọ̀ ẹ wo irú èyí táwa ń wọ̀ nísìnyí lóde òní. Now tọ́bọ̀ wá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń wọ̀ yẹn tó bá jẹ́ pé ohun tó máa ń wù mí ni pé bọ́n ṣe ń wọ̀ yẹn àwọn mọ̀lẹ́bí ìdílé yín ló yẹ wọ́n máa bú àwọn onítíátà wọ́n máa bú.
ibi tí mo ti fẹ́ káwọn èèyàn mọ ìyàtọ̀ nìyẹn. Tẹ́nìkan bá ṣẹ̀ yín, ẹ pé mo ti máa ń sọ tipẹ́ pé bẹ́nìkan bá ṣẹ̀ wá nínú àwọn àfà, òun ní kẹ́ ẹ fèsì. Tó bá bú àlùkùrá, tó bá bú báìbù yín, ẹ bá àlùkùrá ní tiẹ̀ náà. Tó bá bú Ṣàngó yín, ẹ bú ní tóun náà bá ń sìn. So ǹjẹ́ mi wà áfítà nìyẹn, because mi ò wá áfítà ń tà fi ba ara wa jẹ́. Ṣé wọn ò fi yẹn máa bà wá jẹ́ bẹ́ẹ̀ yẹn nígbà táwọn èèyàn máa sọ pé àwọn onítìátà yẹn náà wọ́n ba ayé jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la dẹ̀ fi ba ayé jẹ́. Story ní ìta kọ nítorí ipá àwọn owó, nítorí ipá àwọn àǹtàjẹ tá a mọ̀. A dẹ̀ fi ba ọ̀rọ̀ nǹkan ṣàǹbáyé bàbá wa tá a gbọ́njú bá, a sì fi bàjẹ́ just because we want money. We want money. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ sí mi létí tó máa ń bà mí lọ́kàn jẹ́ gan. Tó ṣe pé wọ́n á kàn déédé sọ̀rọ̀ míì tí wọ́n á fi kó gbogbo wa papọ̀. Ìwọ tó bá ń kọ story ìkọkúkọ nínú iṣẹ́ tíátà, gbogbo bó bá ṣe expose ọmọ ọlọ́mọ, pẹ̀lú ògo Ọlọ́run á expose ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Àwọn kan wà nínú àwọn tó ń bá wa ṣe tíátà, tó o bá fẹ́ fún ní 10 billion kò lè expose ibi. Ṣé àpérò tí ìdọ́gbé ẹ̀yàn bẹ́yẹn ibi kò lè expose ẹ̀ nínú fíìmù. Àwọn tó ń bí nínú ọ̀ràn gidi nìyẹn. Gbogbo ọmọ tẹ́ ẹ bá ti rí tó ń dress anyhow, ìran rẹ̀ ní kẹ́ ẹ máa bá wí kò kàn wá náà. Adult ni wọ́n níwọ̀n ta ni control wọn mọ́ náà, tàbí ta ni correct wọn mọ́. Adult ni wọ́n náà. Wọ́n lè tó bá wù wọ́n lè rìn òhò. Wọ́n lè rìn òhò ní òhò ọmọlúwàbí gédégbé. Kí lẹ̀ tí ẹ tí ì rí tán. Nígbà tá a ti rí pé àwọn èèyàn kọ̀ọ̀kan, àtọ́rí àwọn kan tí àwọn èèyàn ti rí nínú fíìmù bíi 2 mẹ́ta tó jẹ́ pé orí burúkú tó ń lé bọ̀ ló fi bìlí pé inú iṣẹ́ tíátà yìí nìkan lòun ti lè rọ́wọ́ mú nígbà tí ò sí control, kò sí regulation. Ọba kan tí tó ò ṣe tíátà rí, ó kàn jáde pé ó fẹ́ ṣe tíátà, ó dẹ̀ ti ń ṣe é lọ náà nìyẹn. Àwọn èèyàn ò dẹ̀ tó ń dùn mí ni pé ẹ̀yin èèyàn òwì wọ́n àmọ́ ìyàtọ̀ láàrin àwa tá a kọ́ṣẹ́ tíátà gangan àtàwọn àfòmọ́ tí wọ́n kàn déédéé tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹlòmíì nítorí pé olówó lọ́wọ́, owó bóòlù ọ̀nà owó yẹn gan ṣe rí. Owó tó kó wá sídìí tíátà yẹn, ṣé owó tó tọ́ ni àbòwò ẹ̀jẹ̀? Gbà táwọn èèyàn ọ̀dẹ̀ kúkú mọ nítorí ṣe tó fi rówó yẹn, wọ́n á tẹ́wọ́ gbà náà ni. Ṣùgbọ́n ìlàágùn, àwọn làágùn ṣiṣẹ́ fún ẹni. So gbogbo ìpín tó bá máa pín nínú bó o ṣe rí owó yẹn, àwọn ò ní bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀. Tó bá wọn ṣiṣẹ́ fún ọ ló san owó iṣẹ́ wọn fún wọn. So mo ń rọ àwọn èèyàn, pàápàá jùlọ mo ń rọ àwa onítíátà, ẹ jẹ́ ká mọ story tá a bá máa ṣe. Ẹ má jẹ́ ká fi story wa bà culture and tradition wa jẹ́ mọ́. Ibi tá a bá jẹ́dẹ̀ tó gẹ́. Gbogbo yín lẹ̀ ń pariwo Yorùbá nation, ẹ fẹ́ dá dúró, ẹ fẹ́ ṣe kinní kan. So nígbà tá a bá dá dúró tán, gbogbo ohun tí kì í ṣe tiwa tá a ti rà mọ́ra wa lọ́rùn yẹn, ṣé wọn ò ní fi bú wa ni? Ṣé wọn ò ní fi bú wa? Àwọn ọ̀ràn tí ń ba ti ara wọn jẹ́ láì ṣàwáyé, ẹ ní fi wọ́n kọ story. Kẹ́ ẹ kọ story pé báwọn kan, pé ọ̀dọ́ kì í ṣe gbogbo àwọn yẹn náà ni wọ́n ya jàǹdùkú o, ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yẹn majority wọn ibi báyìí ni wọ́n ti inú ẹ̀yà báyìí náà wà. Ṣé Yorùbá ò ti máa bá wọn ṣe gbọ́mọgbọ́mọ sí ni? Ṣé Ìgbò ò ti máa bá wọn ṣe gbọ́mọgbọ́mọ? Ṣáwúsá gangan ò ti máa bá wọn ṣe gbọ́mọgbọ́mọ? Ṣáwọn gbogbo elédè tí ó wà ní Nàìjíríà ṣáà ti máa bá wọn ṣe gbọ́mọgbọ́mọ ni? Nígbà tó jẹ́ pé ẹlòmíì orí burúkú ti bá àtijẹ àti mú ti ní lára torí kò lè ṣiṣẹ́, kò lè struggle. Àwọn ni ó máa tọ́ka olówó lọ́wọ́, bàbá rẹ̀ ó ti ṣe permanent secretary fún Ministry of Kìnní kan rí, ìyá rẹ̀ ti ṣe gómìnà rí, bàbá rẹ̀ ti ṣe. Ẹ wà á máa wárú àwọn èèyàn yẹn ká. Ẹ máa wá coordinating minister wa nígbà kan, Okonjo-Iweala, ó dé ta ìdílé ni wọ́n lọ, bóyá jẹ́ wọ́n jí gbégbá yẹn ni, bóyá bàbá ẹ̀ ní ti ẹ̀rántí mọ́. Ọmọbìnrin yẹn sì ní courage. Sówó tí ó fún wọn ní orí ni. Ó ní courage
nǹkan kan ni wọ́n ń dá dúró fún pò kò gbọ́dọ̀ ṣe tí wọ́n fi ń tìtorí ẹ̀ fìtìmáìsì ẹ̀mí ẹ̀bẹ̀ yẹn tó táwa nìwọ nígbà tí ẹni tó jẹ́ world kìíní tí wọ́n bá lè fojú ẹ̀ níyẹn táwa nìwọ instead káwa náà wá dúró káwa máa expose life àwọn èèyàn tó ń endanger life wa irọ́ o àfi káwa máa parọ́ mọ́ àṣà tiwa àfi káwa máa parọ́ mọ́ tradition wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ èpè ni ní tí kálukú bá dẹ̀ ń ṣe ní iṣẹ́ tí kálukú bá ń ṣe náà ni ó bá àwọn ọba wa kan wọ́n ti kó sí abẹ́ àwọn emir débi pé pàápàá jùlọ nínú Kwara State ọ̀pọ̀lọpọ̀ ọba ní Kwara State tí ok ẹ jẹ́ kí mọ́tò pariwo Kwara State ní gómìnà ẹ̀yin ọba tẹ́ ẹ wà nípò síwájú ní gómìnà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bayé jẹ́ ẹ wo àdánwò tó ń bá àwọn ẹgbẹ́ yín tẹ́ ẹ sì sùjá tọ́lẹ̀ rẹ̀ wípé tá a bá tanwọ́ rẹ̀ dáadáa àárọ̀wọ́ yín ń bẹ̀ torí pé ẹ̀yin yìí náà lẹ́ẹ̀lọ́ bá Sùlú Gàmbàrí pé báyìí ni báyìí ló ṣe gbọ́dọ̀ sí ilé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan tí Sùlú ń wá tàbí ọ̀rọ̀ yàn wá ẹ máa ti mọ̀ pé mọ̀lẹ́bí ni yín àwọn tí wọ́n jọ̀ta Sùlú àwọn tí wọn kì í àwọn ìlú tó jẹ́ aṣíwájú ní ilẹ̀ ní gómìnà tẹ́lẹ̀ àwọn bàbá wa kan tí mi fẹ́ máa dárúkọ wọn tán ti jẹ ọba sẹ́yìn wọn ò gbà fún wọn nílọrin ẹ̀yin dẹ̀ ń gbà ẹ fẹ́ kí gbogbo àti ẹ̀sìn àtàṣà àtàwọn lárúbáwá yẹn ilẹ̀ fẹ́ kó sí àwa lọ́pọlọ èmi ò rí tó burú nu kéèyàn sọ pé mùsùlùmí ló ń fẹ́ ṣe ìrìn tó burú nu kéèyàn sọ pé kírísítẹ́nì ló ń fẹ́ ṣe ìrìn tó burú nu kéèyàn pé ẹ ló ń Ṣàngó ìrìn tó burú nu kéèyàn pé ẹ ló ń Fá ìrìn tó burú nu kéèyàn pé ẹ lọ́bàtálá ìrìn tó burú nu kéèyàn pé ẹ lọ́ṣun èkí wá ní ìgbésí ayé tiẹ̀ tẹ́bi bá lọ́ṣun ni mí tàbí tí mo ní oníṣàngó ni mí kí ni ìgbésí ayé tiẹ̀ ìwọ ó ṣe jẹ́ ìgbésí ayé tiẹ̀ lọ́mọ fi tọ́ èmi lọ́nà nígbà tí ti pé bóyá ibi ń pa mí mo súnlé wá bá ẹ pé kí ni mo fẹ́ jẹ tá a bá dẹ̀ ń sọ lójú àwọn tí wọ́n ti kó ọpọlọ wọn kúrò tí wọ́n ti kó sawdust síbẹ̀ à ń bú ẹ̀sìn ni à ń against ẹ̀sìn kan ni kò dẹ̀ ti wọ́ọ̀dù lásán ni ẹ̀sìn wọ́ọ̀dù àwa tá a wà ní ẹ̀ tá à ń sin yẹn gan ni ẹlẹ́sìn àwa la dẹ̀ ń ba nǹkan jẹ́ àwa la ń ba nǹkan jẹ́ bí ò bá jẹ́ pà ń ba nǹkan jẹ́ kó lórí burúkú kan jáde kó dẹ̀ sọ fáwa ọmọ Yorùbá wípé àwọn ò fọ́ọ̀sì ẹnìkankan wá join Islam ó bẹ́tà kó o mọ̀ wá torí wọ́n tó o bá ti wá tó o bá kú òǹbẹ̀ wọ́n pọ̀ ni o káwọn ọmọ Yorùbá tí ọpọlọ wọn kù díẹ̀ káàtó kí wọ́n mọ̀ rí bá a ṣe ń kọ̀rẹ́tì àwọn ẹni yìí kí wọ́n mọ̀ rí bí ẹ̀tọ́ kí wọ́n mọ̀ rí pé à ń tako ẹ̀sìn ni kéèyàn kan sọ wípé tí wọ́n bá yan chief imam ní stéètì ní mo rí ìlú tí ọba mẹ́ta wà ńbẹ̀ nílẹ̀ Yorùbá yìí wọn ò dẹ̀ pa kankan nù wọn kálukú dẹ̀ ń jẹ́ orúkọ tiẹ̀ ní ìlú ẹyọ kan tó jẹ́ pé ìlú mẹ́tẹ̀ẹ̀ta ti jápọ̀ tó jẹ́ ìlú ẹyọ kan mo rí ìlú ẹyọ kan tí ọba méjì wà ńbẹ̀ tọba mẹ́ta wà ńbẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò para wọn náà ibi tí wọ́n bá wá yan chief imam sí kẹ́nìkan wá lanu pé tí wọ́n bá yàn kan láago mẹ́rin tí wọ́n yàn kan ní aago mẹ́rin kọjá àṣẹ́jú kan èyí tí wọ́n yàn ní aago mẹ́rin kọjá àṣẹ́jú kan yẹn àlùkùránì ní apá ṣé ẹ ti kọ́ ọpọlọ wa lọ ni ṣé gbogbo ọpọlọ gbogbo wa ni wọ́n kó lọ ni àbí Ọlọ́run ó mọ̀ dọ́wọ́ ẹ̀ o ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá náà ó mọ̀ dọ́wọ́ yín ẹ̀yin ẹ̀ mọ́mọ́ wòran wọ́n máa ń kó wa lọ wọ́n máa ń sá wa mẹ́rẹ̀ lọ bí wọ́n ṣe píríìchì fáwọn Haúsá tí ẹ fi gba sátidé lọ́wọ́ wọn tí wọ́n gbé Sunday lé wọn lọ́wọ́ lélẹ́yìí o ọ̀pọ̀lọpọ̀ ìlú tí àwọn Fúlàní ń control lónìí
ẹ̀sìn náà fi ń wọbẹ̀ o ẹ̀sìn náà mú wọbẹ̀ o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìwọ tó jẹ́ victim wọn láàárọ̀ ọ̀la ó sì ń gbọ́n tí mò ń sọ yìí o ṣùgbọ́n kàkàkà ṣe iṣẹ́ tí wọn ò fi ní sí mọ́ irọ́ o ẹ máa lọ mẹ́sìn ni ẹ̀sìn làwọn náà dẹ̀ ń lọ mọ́ torí wọ́n ti mọ̀ pé orí ẹlòmíì ti dàrú pọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ni wọ́n á wá lọ mọ́ wọ́n á lọ mẹ́sìn wọ́n á lọ mọ́ àlùkùránì wọ́n á lọ mọ́ ànábì mọ́mà níta wá lọ mọ́ra wọn yẹn kò dáa rárá àwa kan wà á kọ̀ǹdẹ́mù ẹ̀ máa bù wá èmi ọ̀wọ́n ní èèyàn mọ́ bù mọ́ gbogbo ìgbà tí àwọn èèyàn tí ì ta sí mi rárá ni mo lè mọ̀ rò pé káwọn èèyàn mọ́ bù mí ní orí íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn mọ́ bù mí tẹ́ ẹ bá bù mí lórí íńtánẹ́ẹ̀tì tó bá jẹ́ èébú ẹ̀tọ́ àwọn olóríire àwọn ọmọ Yorùbá olóríire máa yí ìgbà tí mo ti wá apologize lórí yà apology yẹn o kò fẹ́ mi ní problem ṣùgbọ́n lórí nǹkan tí n bá sọ tí mo mọ̀ pé ó tọ́ ẹ wo èpè yín ṣe pé mo sọ fún yín pé njọ́ sí tẹ̀sí pé ìpè tí wo àti ìyá rẹ àti bàbá ẹ tàbá àwọn fámílì ẹ tàbá ìwọ àtàwọn ọmọ ẹ tẹ́ ẹ lè jọrò tí ò ní wọ̀ yín lọ́rùn òun ní kẹ́sẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó ń ṣépè fún mi lónìí àwọn kan mọ̀ bí tára wọn kù sí lẹ́nu torí èmi mi ò mọ́tàgbà mọ́lẹ̀ mú ní mi ò lóògùn ṣùgbọ́n tó bá rọ aburú lòmí yọ padà sórí ẹ̀ bọ́ bá rọ èrè mi àjọpọ̀ èmi àti ẹ̀ torí ẹ̀ tó bá nàka kan sọmọ làkejì rẹ̀ báyìí mẹ́sà tó kù yọ ọmọ jẹ́ tó ń tọ́ náà rẹ̀ so támi dànù lé ní o ṣé ìpè kò ní mínì àfi tó bá jẹ́ pé mo ṣàìdá lókù ẹjọ́ ni wọ́n ń bá oògùn rògbò tó jà ẹ máa bú àwọn ẹlẹ́bọ ẹ máa wọn tí wọ́n mú ipa ewé kan àti èkejì pọ̀ sẹ́yìn ò ń di sẹ́ẹ̀kì ń di tíra ni ṣe bẹ́ẹ̀ ń di tíra tẹ́ ń di tíra fáwọn èèyàn ṣe borúkọ ṣe bí èdè Lárúbáwá ńlẹ̀ fi ń ṣoògùn fún wọn yẹn àbí èdè lásán kọ́ ni kéwù ni èdè lásán èdè àwọn ọ̀ràn kan lásán ni kéwù náà kí ló ṣe wá important jù fẹ́mi nígbà tí mo lédè tèmi tí mo ní èdè abínibí ìyá àti bàbá tèmi ẹ máa ranjú fò ẹ máa sọ oríṣiríṣi nǹkan tó ìwọ tó bá fẹ́ rí jà màlúù ìwọ lọ mú etí màlúù báyìí kó sọ wípé ànábì ti kú yọ pa ẹ̀rẹ̀ ẹ wo sense ẹ wo ṣé ẹ dákun irú yẹn náà yóò sì mú ẹ̀yin kan ìfẹ́ máa ṣépè ni n bá sọ pé ẹ̀yin tí irú ẹ̀yin jẹ ayé yín ti bàjẹ́ torí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́lé ayé yẹn ṣe mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́lé ayé ara yẹn ṣe mọ́ ibi tí àwọn èèyàn bá ti náwó ojú rẹ̀ mọ̀ náà torí ìrírí kan ní bàbá kan odò gbọ́mọ lọ ó wá wá ń jọ́ kejì wọ́n lọ bá ń jọ́ kejì pé wọn odò gbọ́mọ ó wá bá odò wá ń kọ̀ntró odò ọ̀yà ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ tíjọ́ sọ̀rọ̀ pé àjọ pín pé o ò ní gbọ́mọ kankan lọ ọ̀yà kí n tiẹ̀ tó gbọ́ ẹ̀ nìṣẹ́ kọ́kọ́ máa dá ọmọ yẹn padà odò wá ń dẹ́ ọmọ yẹn padà odò wá dá àwọn ọmọ padà dé ọ̀dọ̀ bàbá yẹn wà ní ọmọ tó ti kú tó ti bọ́dọ̀ láti yẹta now ó wá sọ fún mi pé ó wá rìn wọnú odò lọ ó wá sọ pé èmi pẹ̀lú ẹ̀ tíjọ́ sọ̀rọ̀ adẹ̀tíjọ́ ní àdéhùn so ó wá mú kiri tó mú lọ́wọ́ ó fi gúnlẹ̀ báyìí nígbà tó wọnú odò lọ tó sọ pé ó gbọ́dọ̀ kọjá bí ìmọ̀ gbogbo omi tó wà lẹ́yìn rẹ̀ tó ti wọnú ẹ̀yẹn ó dẹ̀ padà ó dẹ̀ dúró ní déédéé ibi ọmọ ìwẹ sẹ́yìn ò lọ sẹ́yìn tó ń nígbàgbọ́ nù yẹn sẹ́ẹ̀ lọ́pọlọ ni sẹ́ẹ̀ lọ Ìlọrin ni wọ́n máa ń pè ní Ìlọrin ní ìlú tó jẹ́ ìṣúná tó súnmọ́ àlùjánnà síbẹ̀ náà sẹ́ẹ̀ tí mo oríṣiríṣi tó ṣẹlẹ̀ mẹ́rin ibẹ̀ kọ́ ni wọ́n ti pa kí ló kọ ọmọ tí wọ́n pa ní òní náà ọmọ tí ọ̀kan náà àwọn àfáà tó máa ń lu bàndírí tó kún tapá titan tí wọ́n tó bá ọ̀pọ̀lọpọ̀ bàtà àwọn obìnrin bẹ̀ bí ìtàsírí ẹ̀ ò tún lé lórí mélòó nínú àwọn àfáà Ìlọrin ló jáde tó sọ̀rọ̀ burúkú tó kọ̀ndẹ́mù nǹkan yẹn ó túmọ̀ sí pé ń tẹ́yìn ń ṣe lábẹ́nú nìyẹn ẹ̀yin rẹ ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan ẹ wàá máa mú èèyàn àwọn Yorùbá dẹ̀ lajú wọn lẹ̀
jurisdiction wà lórí ohunkóhun. Wọ́n á lẹ́nìkan bú lọ́rin, wọ́n á wá láti Ìlọrin wá sí Ìbàdàn yìí, wọ́n á wá mú, wọ́n á wá lọ ṣẹjọ́ ẹ̀ ńlọrin. Jurisdiction tó ti dẹ́ṣẹ̀ yẹn gangan lè ṣe ẹjọ́ rẹ̀ mẹ́ma. Gbogbo àwọn èèyàn ń sìn, àwọn èèyàn wá ń bẹ̀rù àti sọ̀rọ̀ wọn. Ìgbà wo lè bí kulẹ̀ dákẹ́ fún wọn rí? Kí ló tẹ̀ wá? Kọ́ wá gbé mi náà. Kọ́ wá gbé mi náà. Bọ̀ wọ́n mọ̀ wípé bí Soko tí ò tiẹ̀ ní bí ò tiẹ̀ lówó, bí ò tiẹ̀ ní mọ̀ rẹpẹtẹ, àwọn èèyàn kan dúró fún un. Bẹ́ẹ̀ nígbà tí ẹgbẹ́ tọ́lọ́run jọ ta lọ́run jọ sí sáwọn èèyàn dúró ní. Wọ́n dúró náà torí pé wọ́n mọ̀ pé kò kọjá yẹ. Bó lè jẹ́ pé mo sọ máa yẹn pé kò dá kó jẹ ìbá tí jó ìwé tí wọ́n níná táwọn onígbàgbọ́ nú ẹnìyẹn ìbá tí jó náà. Mo sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n owó ẹ̀ ló fi rà náà. Tá a bá tó ń rò nídàkejì, gbogbo tí ń bá fowó mi rà mo lè destroy ẹ̀. Owó mi mo rà, mo dẹ̀ ti rà, ó ti di tèmi nìyẹn. Ó ti kú. Ìwọ tó jẹ́ ọ̀tọ̀ ìwé, okay, tí ń bá wá ra ìwé àwọn ìwé Ògbójú Ọdẹ nígbò Irúnmọlẹ̀ yẹn, tí mo ra Ògbójú Ọdẹ, tí mo ra Ọ̀rìnkèrindò, tí mo ra àwọn kìíní tí bàbá wa Díò Fágúnwà sí, tí mo rà, tí mo dẹ̀ fi petrol sí, tí mo sáná sí, ṣé bàbá yẹn wà mú mi? Ṣé wà mú mi ni? Kò ní wá mú mi náà. Ordinary ìwé, gbogbo tí ó bá ti jẹ́ ìwé ló ń jẹ́. Ìwé ló ń jẹ́. Ṣé bí àwọn àfáà sọ wípé gbogbo Quran táwọn wí kò wá sáyé lójú ànábì màmá. So kí wá lọ sọ fún wa pé gbogbo tẹ́ ẹ̀kọ́ sínú Quran ni ànábì ló sọ. Ẹ kàn mú bàbá oníbàbá, ẹ kàn mú jẹ̀bi, ẹ kàn mú àwọn èèyàn sọ̀rọ̀ sí anyhow. Ẹ kàn mú àwọn èèyàn sọ̀rọ̀ sí gbogbo tó yẹ kẹ́ ẹ tún sí inú Al-Quran yẹ kẹ́ ẹ gbà pé ìgbà ọ̀tún ti dé, ẹ tún sí. Àgbọ́dọ̀ lo fọ́tò. Passport tó ń lò lọ Mẹ́kà, orí bàbá ẹ̀ ló wà ńbẹ̀ àbí kì í sórí tiẹ̀? Sórí bàbá tó bí ẹ̀ ló wà ńbẹ̀, ebójú tiẹ̀ ló wà ńbẹ̀, ebi fọ́tò wà nù. Ìkan tiẹ̀ ní àwọn necessary photo kẹ́ orí èèyàn ti dàrú. O ní ó dictate necessary photo fún wọ. O gbọ́dọ̀ lo fọ́tò lé ẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ Haúsá, gbogbo everybody everywhere, gbogbo ibi tẹ́ bá ti dé tọ́fíìsì bá ti wà, ẹ rí fọ́tò ẹni tó ní ọ́fíìsì yẹn, ẹ rí fọ́tò gómìnà rẹ̀, ẹ rí fọ́tò pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yẹn, bẹ́ẹ̀ ló wà lọ́fíìsì tèmi náà. Therefore, ìwọ tó ní àbúrò nínú iṣẹ́ tíátà, ìwọ tó lẹ́gbọ̀n, ìwọ tó ní ọmọ bíbí inú rẹ̀ tó ń ṣiṣẹ́ tíátà yìí, ní tí wọ́n ń ṣe nínú tíátà yìí ó fi hàn àbí ìdílé rẹ̀ ṣe rí. Àwọn ìdílé orí burúkú kan wà tó jẹ́ pé kò sí ní tàn lè ṣe níbi tí wọ́n ya wèrè dé, wọ́n lè bọ́ra wọn sí òwò láàrin ọjà. Ṣé wọ́n máa tún àtàchì àwọn èèyàn yẹn mọ́ ọmọ Yorùbá ni? Ìwọ náà oníwòkuwò tó jẹ́ pé nítorí pé wọ́n mọ̀ pé káwọn ṣe tí ò dá yẹn ní irú yín fi lè wò, ṣe rí pé orí yín ti dàrú. Borí èèyàn dàrú, o lè wo òwò ọmọ rẹ láàrin ọjà. Kí ló tó fẹ́ máa wo òwò ọmọ ọlọ́mọ? Ibi tọ́lọ̀ mo ti bínú sí ẹ̀ nìyẹn. Kí ló tẹ́ mi ò fíìmù táwọn Haúsá ṣe, kí ló tó ń tà lọ́dọ̀ wọn? Nítorí wọn ò introduce orí burúkú yẹn, wọn ò introduce ẹ̀. Wọ́n gbé àṣà wọn, wọ́n gbé lárugẹ gan. Àwa ni tiwa ìjọ lójú. Tẹ́ ẹ bá rí ọmọ Yorùbá, ó máa sọ̀rọ̀ sí lọ́fíìsì ìlàrè gbàlagbàlà lẹ́nu wèrè yìí o. Yóò sì máa dán ọ lóhùn lóyìnbó. Yorùbá ló sì ń sọ sí ibi tó rí ẹ̀ ti burú dé. Yóò máa fi òyìnbó dá ẹ lóhùn tó ń sọ nígbà tí wọ́n sọ èdè Yorùbá sí. Ṣé rí, a máa ṣe correction àwọn nǹkan kọ̀ọ̀kan. Torí ẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ lórí tara mi. Tó bá di lọ́la tí n bá sọ ti ẹ má bínú. Tara ni mo sọ yẹn o. Mo ní àwa òṣèré orí ìtàgé pẹ̀lú àwọn èèyàn tó ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́. Sọ pé mo kọ́ra mi, mo sọ pé mi ò sọ pé àwọn. So by the time tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ tiẹ̀ má bínú. Kí kálukú ó kọjú mọ́ ń tọ́ bá máa ṣe. Èmi táwọn olóró bá ń sọ̀rọ̀ nílò
ìjọba ṣe kọ́fà yẹn náà kọ́fà yẹn tí àwọn lóríṣà yẹn bá ń ṣe ayẹyẹ máa lọ ọbẹ̀ máa lọ kọ́fà ẹ̀ torí pé mo fẹ́ kí àwọn ọmọ mi fẹ́ kí àṣà àti ìṣe Yorùbá yẹn mi ìfẹ́ kó parun kò dẹ̀ ní parun gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ parun ìran àwọn yẹn lọ́lọ́run mọ̀lẹ́bí àwọn yẹn lọ́lọ́run máa parun tọ́ra a ní àṣà àti ìṣe tiwa ẹ̀yin yẹn mo wá bẹ̀ yín mo bẹ̀ yín ìwọ tó pera rẹ lórí tíátà tọ́ọ̀dẹ̀ lajúlẹ̀ tọmọ rẹ yóò gbé síbẹ̀ ok ní pati ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ pati náà ọ̀pọ̀lọpọ̀ kọ́ lára wa ọmọ ní tíátà ni o tẹ́wọ̀n pé lágbájá bó ṣe lórúkọ tó yẹ ṣé bó náà ń fọyàn lẹ̀ sọ́gbàrọ̀ ni àṣé àwòkọ́ṣe irú ìyẹn ló yẹ kí wọ́n máa rí lára wa ẹ̀yin tẹ́ wá jẹ́ onítíátà tí mo ń sọ ìtẹ́ tí ń observe ẹ̀ láti right from time mi ọ̀pọ̀lọpọ̀ nínú yín irú wa bá yín nídìí iṣẹ́ tíátà ni gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe bó ṣe yẹ náà lẹ́ ṣe dè ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ yín wọ́n fi wà jọ yín nípa wípé àwọn ò gbọ́dọ̀ yẹpẹrẹ àṣà àti ìṣe tàwọn irú wọn pọ̀ náà lónìí o tẹ́ bá ti láwọn olórí burúkú kan ẹ má rò pé gbogbo àlọ́ olórí burúkú o àwọn olórí burúkú bí wọ́n ṣe é ṣe ní ìdílé tiwọn nìyẹn o oríire ni wọ́n máa ń ṣe ní ìdílé tiwa wà àti ìdílé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítìátà tẹ́ wọ́n yẹn o so ẹ̀sìn ìyá ọ̀gbà tọmọ là ẹ̀sìn bàbá ọ̀gbà tọmọ là gbogbo tí ẹ bá ti rí tí kálukú bá ń ṣe ẹ má fi bi àwa mọ́ àwọn ni kẹ́ ẹ má fi bi kẹ́ ẹ má tó bá ṣe pé ẹ̀ ń jáde sórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe máa ń kọ̀ǹdẹ́mù nǹkan tẹ́ ẹ̀ bá fọ́yẹ tẹ́ ẹ̀ ń jáde sí orí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ̀ ń kọ̀ǹdẹ́mù wọn pé irú ìmúra orí burúkú wo ni lágbájá wa mú yìí téèyàn bíi 15 20 ti sọ sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí i pé wọ́n stop ẹ̀ n bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n àṣà àti ìṣe tiwa lẹ̀ ń bàjẹ́ àwa ọ̀dẹ̀ ní lajúlẹ̀ kásà àti ìṣe yẹn ẹ̀ rí i pé ńgbà kan pé èèyàn péréte ló lè ṣe ara lẹ̀ mo ti rí nígbà tí owó sì níyì táwọn èèyàn tó jẹ́ pé bá fẹ́ lo àwọn èèyàn tó ń gba highest money nígbà yẹn wọ́n gba 100 gba 200 gba 250 mo ti rí ẹni tí wọ́n fún ní 1.5 tó ní òun lè expose ara òun dé ibi kì í ṣe lọ́yàn dé àyà lásán báyìí pé òun lè expose ara òun débẹ̀ onítíátà yìí náà ni ìdílé kan náà ti bí àwọn ọ̀nà kan náà bí so bí ìrántí yẹn bá wá jẹ́ jakujaku irú ìta kọ́ńpléènì lórí tó bá wù ẹ́ tún ṣe tó bá tún ṣe èpè wa ní òpìlẹ̀ ìjọ yín kò láàrin àwọn ọmọ Yorùbá because gbogbo ẹni tí ó bá dènà ìṣerere ọmọ Yorùbá gbogbo ẹni tí ó bá jẹ́ kí etí Yorùbá ó máa gbọ́ ìgbọ́kúgbọ́ Ọlọ́run á bá wa mú yín kò láàrin wa jẹ́ èmi ò ní kópa yín o ṣùgbọ́n o lè wà lẹ́wọ̀n káwọn ọmọ ṣe ti wà lọ láyé ká ẹ bá wà lẹ́wọ̀n kò síbi tó lè lọ ara rẹ inú rẹ náà ni ó rà sí nínú ọgbà ẹ̀wọ̀n so ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ má bínú ọ̀rọ̀ yẹn ó ti ń gbé mi inú tipẹ́ mo kàn wò pé mo ń láti sọ lẹ́nìí so ojú òní ti wà ẹ dákun gbogbo ṣekúṣe tẹ bá ti rí báwọn òṣèré orí ìtàgé kan ń ṣe ẹ má fi ojú ẹ̀ wo gbogbo wa o bẹ́ẹ̀ bá ti wá sọ̀rọ̀ àwọn tó ń ṣe bàjẹ́ yẹn ẹ má sọ̀rọ̀ àwọn tó ń ṣe dáadáa náà nù wà àwọn òṣèré tó ń ṣe dáadáa pọ̀ àwọn òṣèré kan wà tó jẹ́ pé o lè ní problem lẹ́gbẹ̀rú wọn àwọn ọmọ akékèké tẹ̀ ń wò pé Ọlọ́run ti gbéga yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ní ojú àánú dé mi ò ń tọrọ owó lọ́wọ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tẹ́ ẹ bá jọ pàdé ní location ṣe bí kálukú gbàṣẹ́ ni kálukú dẹ̀ gbowó sẹ́ wàláì ó kéré jù ó fi 50,000 sí ọlápò bàbá wa ẹ má bínú ó tó ti gbà ní owó tó ń gbà nìyẹn o nítorí pé ó nígbàgbọ́ wípé táìmù tàwọn leléyìí àwọn kan ni wọ́n dẹ̀ gbẹ́ kànga tí wọ́n ra dòrò tá fi ń fa omi síbẹ̀ táwọn fi ń fa omi mu lónìí tí òrùgbẹ́ omi yẹn sì ń gbẹ wọ́n àfi káwọn fún wọn lómi mu àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ yẹn pọ̀ mi ìfẹ́ máa dárúkọ ni o torí máa lè dárúkọ èèyàn méjì àwọn yòókù tán ṣe bẹ́ẹ̀ náà á máa dùn ọ́ pé mi ò dárúkọ àwọn ṣùgbọ́n àwọn ọmọ dáadáa bẹ́ẹ̀ wà àwọn ọmọ wa lálùbáríkà tí wọ́n ń fi owó iyebíye yaṣẹ́ tán tí wọ́n ń 500 million
800 million 1 billion tán fi ń ya iṣẹ́ fíìmù lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n dẹ̀ jẹ́ ẹni rere wọn ní pé èèyàn ṣiṣẹ́ kan mọ́ ṣe dáadáa kí wọ́n wà ó wọn ṣiṣẹ́ èpè iṣẹ́ àánú ni wọ́n ń ṣe iṣẹ́ tí Ọlọ́run tún fi gbé aláàánú kọ àwọn náà lọ́jọ́ wájú ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí n fa kíní ègùn tóró ti gùn jù so ibi tí màá mú àdàgbà ètò rọ̀ sí rìn mo wá bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tí ń ṣe àṣemọ́ṣe nídìí iṣẹ́ tíátà ẹ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ kọ̀ndẹ́mù ẹ condemnation lásán tẹ́ bá ṣe yẹn àwọn ọmọ rẹ̀ ó bá tán bá rí i pé bẹ́ẹ̀ náà tuntun ṣe nígbà tí wọ́n wà láyé àwọn náà ó rí i táwọn èèyàn ti sọ ń pa wọn gbogbo ń tà ń ṣe yìí làwọn ọmọ wa ó rí torí wípé yóò wà lọ láéláé ní gbogbo ń táwọn bàbá Ògúndé ṣe ilẹ̀ ẹ̀sìn àṣìwò gbogbo táwọn bàbá Oyè Adéjọbí ṣe ilẹ̀ ẹ̀sìn àṣìwò gbogbo táwọn bàbá Adúládépọ̀ ṣe ilẹ̀ ẹ̀sìn àṣìwò àti àwọn bàbá yẹn bẹ́ẹ̀ lọ Bàbá Sàlá ọ̀gá Ajímọ́jàsán àti bẹ́ẹ̀ lọ náà láwọn ọ̀gá wa yẹn owó náà ṣe sílẹ̀ gbà yẹn a sì tún wò àwọn ọmọ tí àwọn ọmọ táwọn ọmọ ti wá ọ̀tún bí wọ́n tó máa wo wọn bàbá yẹn dáàfọ̀ ẹ̀ ṣe rere kò ní jí báyìí lọ òkè gbọ́ wípé ìlú ò fẹ́ràn.